Ọláídé nígbà yẹn náà èmi inspector ni wọ́n pera wọn gbà yẹn so ni mo fi save inspector ọlá ni mo fi save orúkọ wọn mo ṣẹ̀ṣẹ̀ ra mọ́zú Camry bó ti lówó tó fi ra mọ́tò yẹn. nídìí owó yahoo mi. èlò ló ń rí nínú owó yahoo. At least tí bá ṣe middleman mo ṣe ń rí millions. Ní like how many millions? torí 20% or 15% ni mo máa ń gbà. Ìgbà míì mo lè rí 800,000, ìgbà míì mo lè rí 1 million, ìgbà míì mo lè rí 200,000. Mo dẹ̀ tún máa ń trade BTC náà. Okay, yeah. So Abẹ́òkúta ń bí náà mo ti wá ra mọ́tò mi mo rà ní 2.950. ẹ subscribe sí ìkànnì yìí ẹ hàn notification button kẹ́lẹ̀ láǹfààní àti gbádùn wa síwájú sí i àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí. Kí ni orúkọ ẹ̀? Orúkọ mi ni Owonikoko Hakeem John. Owonikoko Hakeem John. Hakeem John. Ọmọ ọbọ ni ẹ́? Ọmọ Abẹ́òkúta ni mí. Níbo ní Abẹ́òkúta? Abẹ́òkúta ní Ìlúgùn Àsálù. Ìlúgùn Àsálù. Oye tó ọmọ ọdún mélòó báyìí? Ó ti tó 36 years old. 36 years old. School wo lo lọ? Àwọn school wo lo lọ? Mo lọ sí Luli ní Elliot ibẹ̀ ní sẹ́yìn nursery mi wà. So mo lọ sí secondary ní Ìlúgùn high school ní housing Ẹlẹ́gà housing estate. So mo wá lọ mo ṣe PT mi ní Abraham Adesanya tí Anes ẹ̀ wà ní Ìlaro. So mo ò ṣe tán torí mi ò rówó fi fund school mi mọ́. Okay. Má ṣe kì í. Ní kí lorúkọ mọ́mì ẹ̀? Fúnkẹ́. Fúnkẹ́ kí ni? Orúkọ mọ́mì mi. Fúnkẹ́ kí ni? Fúnkẹ́ Akínṣọlá. Dádì ẹ̀ ńkọ́? Wàsíù Owonikoko. Ṣé dádì ẹ̀ ó ṣì ní dádì àti mọ́mì? Dádì mi ti kú. Mọ́mì ẹ̀ ńkọ́? Mọ́mì mi ṣì wà. Àwọn àbúrò mi lọ lẹ́yìn ẹ̀? Mo ní 5. 5. Ìyàwó àtọmọ ẹ̀ ńkọ́? Mo ti bímọ 3 pẹ̀lú ìyàwó kan. Ìyàwó kan. Ṣé ìyàwó ẹ̀ ṣì wà pẹ̀lú ẹ̀? Bẹ́ẹ̀ni. Okay. Iṣẹ́ wo gbọ̀ngbà tó wá ṣe tán ní school iṣẹ́ wo ló ń ṣe? Ìgbà tí mi ò lè afford ní school mọ́ mo bẹ̀rẹ̀ sí ní ṣe mo lọ sí beggar mo manage no nígbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ní Akọ́mọjẹ local government ibẹ̀ ni mo ti kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́. So ìgbà tó yá mo kúrò ní Abẹ́òkúta mo lọ sí Èkó tí mo manage beer parlour kan ní beggar. So láti bẹ̀ ni ẹ̀gbọ́n mi ti discover mi pé kí n kúrò níbẹ̀ ká máa lọ sí ìlú Ọ̀ṣọ̀ṣà láti lọ manage farming wọn. So farming wọn ẹ̀ wọ́n pe farming yẹn ní greenhouse. A máa ń gbin habanero which is red pepper. So ìgbà tó yá àwa la máa ń control irrigation ẹ̀. So from there greenhouse yẹn collapse. So mo wá go into hatchery. Mo máa hatch ẹja. Mo tún máa ń ṣe piggery. Mo dẹ̀ máa ń gbin ilá àti so with that process mo máa ń ta ẹja fingerlings náà. So ìgbà tó yá gbogbo ẹ̀ náà kò tún lọ déédéé mọ́. So ó wá ní ilé tí à ń gbé ó ní beer parlour kan tó wà ní opposite ilé yẹn. Beer parlour yẹn ṣá mo discover pé wọ́n lack entertainment which is so mo tọrọ àyè ní beer parlour yẹn. Mo wá kan búkà mo bẹ̀rẹ̀ sí ní ta pepper soup àti jollof rice àti indomie àtẹyin láti lè máa help beer parlour yẹn. So òun mo ṣe títí mo tún máa ń show movie náà. Plasma mo kọ́kọ́ fi bẹ̀rẹ̀ movie yẹn. Ìgbà tó yá plasma yẹn bàjẹ́ mo wá ra projector àti laptop tí mo máa fi shoot movie. So things were going on fine. Then ìgbà yẹn náà ni mo marry ìyàwó mi tí mo fi bímọ first born. So ó wá ní mọ́tò kan tí. Ní sùúrù nígbà tó wà ní school ṣé ta ló fà ẹ́ sínú ẹgbẹ́ òkùnkùn àbí ò ti wọ ẹgbẹ́ òkùnkùn nígbà tó wà ní school? Ìgbà tí mo ti wọ ẹgbẹ́ òkùnkùn ní kí n tó jáde SS3 ní Ìlúgùn high school. Ní Ìlúgùn high school ló ti wọ ní secondary school. Through àwọn boys àdúgbò
tí mo máa ń bá wọn ṣeré. mo ti wọ ẹgbẹ́ òkùnkùn irú ẹgbẹ́ wo lẹgbẹ́ tí ń gbà yẹn? ayé ẹgbẹ́ ayé ni wọ́n ń ṣe ń gbà yẹn. Bẹ́ẹ̀ni. títí tí mo ṣáà fi lọ sí school Abraham Adesanya mọ́ sí wọn dẹ̀ quit. ó quit ò ṣe mọ́. ta ló renounce ìgbà tó renounce ṣé ta ló bẹ ta ló. no èmi ò mọ̀ pa ń pé wọ́n ṣe renounce renounce. Bẹ́ẹ̀ni. ṣé ó wàá ṣe ẹgbẹ́ òkùnkùn yẹn mọ́ láti gbà yẹn ni àbí ó ṣe continue? ẹgbẹ́ òkùnkùn yẹn mọ́ títí di nígbà tí wọ́n arrest ẹ wọ́n bá àwọn káàpù kan lọ́wọ́ ẹ̀. mo fẹ́ sọ ìdí fún yẹn mi ì ṣe ẹgbẹ́ yẹn mọ́ títí di àti mo fi dé ìlú Ọ̀ṣọ̀ṣà. ìgbà tí mo dé ìlú Ọ̀ṣọ̀ṣà mo notice pé àwọn ẹyẹ ló ní ìlú yẹn, so wọ́n oppress mi títí tèmi náà fi show ara mi pé èmi ò ń ṣe ọdẹ nǹkan kan, so ibi tèmi náà ti use mọ́ àwọn ayé tí ó wà ní school nígbà yẹn nìyẹn. àwọn tó wá mú ẹ wọnú ẹgbẹ́ òkùnkùn ní Ọ̀ṣọ̀ṣà. wọ́n mú mi wọ̀ ẹ mọ̀ pé mo ti ṣe tẹ́lẹ̀, so mo kọ̀ relate nígbà yẹn. so kò dẹ́ ṣe pé bóyá máa ń lọ meeting wọn, mo kàn máa ń pè wọ́n pé in case if anything happen. ok má sọ̀rọ̀ lọ. so láti bẹ̀. Oya, continue. So nígbà tí continue. So ibi tí mo ti ń ta soup, ó ní mechanic kan tí ó wà lẹ́gbẹ̀ẹ́bẹ̀. mo rí pé wọ́n ń build mọ́tò kan, wọ́n ń tún ṣe, which is Opel Astra. ibẹ̀ ṣá ni ọkàn mi ti fà mọ́ mọ́tò yẹn pé mo fẹ́ rà. so mo ṣáà na dúnàdúrà, ó gba 150,000. so mo san owó yẹn ní half mo kọ́kọ́ san 75,000. ẹni yẹn gbé mọ́tò fún mi. so níbo lo ti rí àwọn owó tó fi ra mọ́tò yẹn? nídìí pẹpẹ soup tí mò ń tà, torí mo máa ń ní kọ́sítọ́mà púpọ̀ dáadáa, àti pé fingerlist tí mo takù kí farm tó collapse mo ṣe níbi 500 pieces, òun mo fi wá ń ta pẹpẹ soup. so ibẹ̀ ṣá ni mo ti ra, mo ṣáà sanwó mọ́tò yẹn fún 2 months tí mo fi gba mọ́tò yẹn ni mo máa ń gbé káàkiri láti lọ fi rajà, ragbára nǹkan, ra oríṣiríṣi. so from there ogun pọ̀, wọ́n wá wọ́n lọ, wọ́n wá wọ́n lọ. so mo wá ní nítorí ogun tí ó wà, mo kúrò ní ibẹ̀ yẹn, mo lọ ibi tí mo wá gbalé sí, ṣọ́ọ̀bù ńlá kan wà níbẹ̀, mo wá gba ṣọ́ọ̀bù yẹn. ibẹ̀ ni mo ti wá ṣí bíà palọ̀ tèmi, torí mi ò ní bíà palọ̀ tẹ́lẹ̀. mo kàn help bíà palọ̀, mo wá ṣí bíà palọ̀ tèmi, mo wá kó ń ṣe gbogbo àti bíà palọ̀ àti pepper soup àti indomie àtẹ̀yìn àti fruit salad ni mo máa ń tà níbẹ̀. so from there ni mo get to know àwọn ọmọ yahoo tó máa ń ra ọjà lọ́dọ̀ mi. so wọ́n ṣáà béèrè, wọ́n advice mi pé ẹ̀gbọ́n ẹ̀yin náà lè mọ̀ pa kíní yìí tẹ́yin náà bá fojú sí kankan. so mo ṣáà fojú sí bó ṣe ń ṣe yahoo àti bó ṣe ń trade BTC. so ìyẹn ṣáà ni mo mú mọ́ business mi tí mo bẹ̀rẹ̀ sí ní ṣe. pẹ̀lú bí mo tún ṣe kúrò ní ibi tí mo wà yẹn náà, àwọn tá à ń sọ yìí náà wọn ò fi mí ní ọrùn sílẹ̀, wọ́n tún sì wá sí ọ̀hún yẹn wá da ṣọ́ọ̀bù mi rú. so àwọn wo nìyẹn? àwọn ẹyẹ confraternity wọ́n wá sí ibẹ̀ yẹn náà. ìbí ẹjọ́ ń ṣe ẹgbẹ́ ni àbí kí ni òwe wọn? àjọṣe ayé lè mi ṣe, ẹyẹ làwọn. so wọ́n ṣáà threaten mi ṣá. so mo ṣáà bá àwọn àgbàlagbà ládùúgbò sọ̀rọ̀ pé kí ni mo lè ṣe tí mo lè fi conquer àwọn people yìí. wọ́n ní ìsára kí lọ join ọlọ́pàá or kí n join àwọn community security nǹkan kan. so mo á decide láti lọ ṣe VGN ni mo fi lọ sí, mo wá sí Abẹ́òkúta láti wá gba form ní Kwari nígbà yẹn. mo gba form mi ní 20,000 naira. so níjọ́ tí mo gba form náà ni mo ra uniform, ni wọ́n ta jackknife, ni wọ́n ta pepper spray. ìjọ́ yẹn náà ni mo ra shocker tó dàbí ìbọn. that was like 10 years ago. 10 to 9 years ago ni nígbà yẹn. ní yíyẹ wo? wọ́n ṣáà ní 2014.
ní ìgbà yẹn. So láti bẹ̀ ṣá ni mo ti bẹ̀rẹ̀ sí ní so ìgbà tí mo wá gba iṣẹ́ security mo wá darapọ̀ mọ́ àwọn so safe corps, àwọn Àgbẹ̀kọ̀yà, àwọn Àmọ̀tẹ́kùn tó wà nílùú yẹn. So ó wá ná àwọn mẹ́ta tèmi náà darapọ̀ mọ́ tó jẹ́ mẹ́rin, àwa jẹ́ mẹ́rin, àwa mẹ́rin yẹn ṣá la bẹ̀rẹ̀ sí ní fọ ìlú yẹn mọ́. So bá ṣe ń fọ ìlú mọ́ ìgbà tó di 2017 ni mo ra ìbọn mi, first gun mi ní ọwọ́ Victor tó jẹ́ hunter, ọwọ́ aṣọdẹ lọ́jọ́ yẹn ní ọ̀nà fáàmù ni wọ́n á rà lọ́wọ́ ẹ̀. So ìgbà tí wọ́n wá rí bí ìbọn yẹn ṣe ń ṣe ìdí ẹ̀ tí bá ti yìn ìdí ẹ̀ máa ń mì, wọ́n wá gé ìbọn yẹn sí cut to size láti lè máa fi lò káàkiri. So àwọn èèyàn wá sọ pé ìbọn yẹn wọ́n ń lò kiri, wọ́n lè gbé lọ sí police station káàkiri. So lọ́wọ́ lead mi. So ní 2017 mo ra ìbọn mi ní ọwọ́ ọdẹ tí wọ́n wá dẹ oko ní wọ́n pọ̀ tọ́ wá, mo rà lọ́wọ́ Victor. So ìgbà tí mo rà bóyá ìgbà tí mo rà bọ́n ẹ̀ mo get to know pé kò ṣiṣẹ́ dáadáa ti báyìí ìdí ẹ̀ máa gbọ̀n. So mo wá gé láti lè jẹ́ kó balance ni mo fi kíní sellotape dúdú ni mo fi wé. So láti bẹ̀ àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sọ pé mi ò lè lo ìbọn yẹn. So ìgbà tá a wá sí meeting ní Abẹ́òkúta wọ́n introduce mi sí àwọn commandant, unit commandant kọ̀ọ̀kan tó jẹ́ bí ẹgbẹ́ tèmi, torí nígbà tí mo gba form wọ́n get to know pé kò sí VGN ní Ọ̀sọ̀sà, wọ́n wá fi mí jẹ unit commandant. Àwọn olùfẹ́ jẹ unit commandant. Ìyẹn state commandant wọn nígbà yẹn which is Adédoyin lọ́ fi mí jẹ unit commandant ní Ọ̀sọ̀sà. So ní wọ́n ṣà introduce mi sí Ọpẹ́ Ifá. Okay. Ọpẹ́ Ifá, through Ọpẹ́ Ifá ni mo fi mọ Mr. Olóyèdé Ọláyédé. Nígbà yẹn náà èmi inspector ni wọ́n pera wọn gbà yẹn. So ni mo fi save Inspector Ọlá ni mo fi save orúkọ wọn. So àwọn lọ́ta double raffle tí mo rà lọ́wọ́, mo rà ní 200,000 nígbà yẹn ní 2020 ni mo rà bọ́n yẹn lọ́wọ́ wọn. So láti gbà yẹn ṣá bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ mi pẹ̀lú àwọn ọlọ́pàá. So nígbà tí mo wà ní tatúlọ meeting ni wọ́n introduce mi sí commandant náà ní Munipa tó jẹ́ Sulian. Ìyẹn ló mú mi lọ sí Ọbalẹ́ndé police station láti jọ lọ máa ṣiṣẹ́ pẹ̀lú DPO ọ̀gá Murphy. Mo ṣiṣẹ́ pẹ̀lú wọn fún almost 5 to 6 months ní Ọbalẹ́ndé nígbà yẹn. Meanwhile mo máa ń bá station Ọ̀sọ̀sà náà ṣiṣẹ́ nígbà yẹn. So ìgbà tá a ṣáà ṣiṣẹ́ káàkiri mọ́tò mi tí mo lò ń gbà yẹn Sienna ó bàjẹ́, àdá long GI bàjẹ́. So bí GI ṣe bàjẹ́ wọ́n á wò pé ṣé shortage kọ́ ni, gbogbo eléèlò ni wọ́n fún mi ní Ọbalẹ́ndé tí mo ti ń ṣiṣẹ́. So wọ́n wá sọ fún mi pé judiciary ibi tí mo wà Òdògbolú ni, why tí mo lọ kí ni mo ń wá kiri ní Ọbalẹ́ndé. So láti bẹ̀ ṣá mo bẹ̀rẹ̀ sí ní bá, lẹ́yìn ìgbà tí mo ṣe mọ́tò mi tán mo wá ń bá àwọn DPO Òdògbolú ṣiṣẹ́. Mo ṣáà ṣiṣẹ́ títí mo ṣiṣẹ́ títí. So ìgbà tó di 2021 so mo pe Inspector Ọlá pé irú ìbọn ni wọ́n ní, wọ́n náà ní pump. Okay, mo ní pump yẹn náà dá how many round? Wọ́n ní 6 round. Okay, wọ́n á lọ as usual. Èló ni? Wọ́n ní 350,000. Okay, mo ra bọ́n yẹn ní ọwọ́ wọn. Èló? 350,000 ni mo rà lọ́wọ́ wọn. So wọ́n dẹ̀ sọ fún mi nígbà yẹn pé mo gbọ́dọ̀ gba láísẹ̀nsì àwọn ìbọn tí mo rà lọ́wọ́ wọn yìí torí àwọn ò fẹ́ wàhálà, nítorí àwọn náà láísẹ̀nsì ẹ̀ fáwọn tó tà fún mi. Mo dẹ̀ ní kò sí wàhálà. So ìgbà tó di a month after tí mo láísẹ̀nsì ẹ̀ mo tún pè wọ́n ń pé Inspector Ọlá mo ti láísẹ̀nsì àwọn ìbọn tí mo rà lọ́wọ́ yìí o. Okay, wọ́n dẹ̀ ní kò sí. Àwọn olóbẹ̀rẹ̀ láísẹ̀nsì ìbọn yẹn. Mo láísẹ̀nsì ẹ̀ ní hunter kan ní
Èkó, olórí àwọn ọlọ́dẹ tó máa ń pa irin, àwọn ló bá mi license ẹ̀ ní àtàbújá, which is 100,000 naira mo license ẹ̀. So láti bẹ̀ ṣá mo bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ pẹ̀lú DPO Ọbalende Odogbolú àti Ọ̀sọ̀sà. So tí bá ní ẹni iṣẹ́ náà nígbà míì mo máa ń gbé lọ sí Ọbalende tí bá ní pé iṣẹ́ yẹn ṣe kíní. So ó wá ní time gbà kan tí mo mú bọ̀bọ̀ kan tó ń rape tí a mú wá sí ibi báyìí sí eléwé ẹran. Tún nígbà kan náà tí a mú àwọn tó ń bẹ́ orí, àwọn àgbàlagbà 5 tó ń bẹ́ orí. So ńgbà tí a mú àwọn àgbàlagbà 5 yẹn a ṣe ń ṣà wọ́n lọ́wọ́ ni wọ́n signal DPO Ọbalende. Ó dà pé àwọn náà wà lórí kéèsì ritualist and kidnapping nígbà yẹn. So wá rò pé kéèsì yẹn náà ni wọ́n treat ní Ọ̀sọ̀sà. Ní ìwà àṣẹbẹ̀rẹ̀ sí ní ṣàwọn táwọn wádìí investigation. So bí ọ̀gá wọn fi ṣe dé ní ọjọ́ yẹn, wọ́n ṣàbẹ̀rẹ̀ sí ní sọ pé àwọn fẹ́ move ẹ̀ lọ sí ọ̀dọ̀ wọn. So DO tí ó di ọgbà ọlọ́pàá ti Ọ̀sọ̀sà, ìyẹn náà yarí pé you have to call his DPO nígbà yẹn gbogbo yẹn ṣáà lọ. So ngbà tó di on the 10th of August ní around after 11 August kìíní. August 10 Sunday. Thursday. So mo wà ní ibi kíní trailer park kan. Trailer park yẹn is very close to. Mọ́tò wo ló ṣẹ̀ṣẹ̀ rà? Mo ṣẹ̀ṣẹ̀ ra Mọ́zú Camry. Bó ti lówó tó fi ra mọ́tò ni? Nídìí owó yahoo mi. Èló ló ń rí nínú owó yahoo? At least tí bá ṣe middleman mo ṣe ń rí millions. Bí like how many millions? Torí 20% or 15% ni mo máa ń gbà. Ìgbà míì mo lè rí 800,000. Ìgbà míì mo lè rí 1 million. Ìgbà míì mo lè rí 200,000. Mo dẹ̀ tún máa ń trade BTC náà. Okay, yeah. So Abẹ́òkúta ń bí náà mo ti wá ra mọ́tò mi. Mo rà ní 2.950. So ọjọ́ kẹrin tí mo ra mọ́tò mi ní ìjọ Thursday tí wọ́n mú mi yẹn. Mo dẹ̀ ń ṣe ìwé ẹ̀ lọ́wọ́ ní license office ní Ìjẹ̀bú Òde. So wọ́n ṣàpè mí pé àwọn èèyàn kan ń jà, ọkùnrin àti obìnrin. Ṣé nígbà tó ra mọ́tò yẹn àbí? No. Okay. Mo ti rà bí ọjọ́ kẹrin àbọ̀jọ́ karùn-ún tí mo ra mọ́tò. Tó ra mọ́tò yẹn. Èmi wà ní trailer park which is very close to ibi tó ti ń jà. So bó ṣe pè mí ní alẹ́ òru ọjọ́ yẹn which is to 11. Trailer park níbo ni ẹ? Trailer park yẹn wà very close ibi tó ti ń jà. Etí ibo ni trailer park? Sí Ọ̀sọ̀sà. Ọ̀sọ̀sà, okay. So wọ́n bá ṣe pè mí nìyẹn ibẹ̀ mo wà tí mo ti ń ṣe fàájì. Wọ́n wá pè mí pé kókó wọ́n ń jà ní ẹni tó ní bí àpàlọ́ Mr. Jonathan. Ó ṣàpè mí pé customer kan bá lady òun jà, lady tí ó ń bá tajà ní bí àpàlọ́ yẹn. So ìgbà tí máa fi débẹ̀ tó tọ́ customer yẹn gan ti fẹ́ máa sá lọ. Mo ṣe débẹ̀ pé bọ̀bọ̀ kí ló ṣẹlẹ̀, ojú gẹ́ẹ̀ yìí bó ṣe fẹ̀ṣẹ̀ fọ́. Mo ṣáà fún ní 14 pé kó wọ inú mọ́tò. So bó ṣe wọ inú mọ́tò mo gbé wọn direct lọ sí police station Ọ̀sọ̀sà. Wọ́n á pe ọ̀gá ṣáà question àwọn méjèèjì. Wọ́n rí pé bọ̀bọ̀ yẹn wà 14 pé why ìgbà tó ṣe transfer owó oúnjẹ tí ò tí wọlé kí ló ní right tó fi máa lọ ná ẹni tó ń tajà kọ̀ọ̀kan. So wọ́n ṣáà lọ́ọ̀ bọ̀bọ̀ yẹn. So èmi mo wá gbé girl yẹn àti boyfriend yẹn lọ sí hospital láti lè lọ treat ojú ẹ̀. Meanwhile kí n tó jáde kúrò nílé ó ní cartridge 32. Cartridge yẹn ti lò like 3 months tí wọ́n ti 13 yìí. Kí lẹ́yìn yẹn fún? Nígbà míì bóyá bí occasion ní palace, nígbà míì bóyá akọ̀wà ní duty, akọ̀lẹ̀ ní méjì sókè pé káwọn olè má lọ wá síbi ẹ̀rọ kí lọ́ wọ wọn tí wọ́n wà ní night duty. Nítorí mo náà ilé tí mò ń ṣọ́ lọ́ọ̀sà náà tá à ń gba owó wọn tá a máa fi ń sanwó fún àwọn òṣìṣẹ́ bí àwọn bíi 10 la máa ń fún ní owó. So
mo dì sí nylon láti lè gbé fún àwọn ọlọ́dẹ tó máa ń ṣe refill àwọn tó bá ti rówó nut rà wọ́n á gbé sínú mọ́tò pẹ̀lú ìbọn ṣọ́ọ̀tì yẹn tí mo ní mo gé yẹn wà lẹ́gbẹ̀ẹ́ mọ́tò ẹ̀gbìn kínní mi pẹ̀lú cartridge mẹ́rin extra ń pè yẹn mo máa ń fi sára in case of anything. So bí mo ṣe máa ṣe tán ní hospital time tí ń lọ bí mo ṣe tán lọ hospital ní nǹkan bí 11:40 something mo wá fẹ́ lọ dá àwọn gẹ́ẹ̀ yẹn padà. So bí mo ṣe drive dé ìyànà ibi tó ti máa bọ́lẹ̀ rè express junction Ọ̀sàrí àwọn gẹ́ẹ̀ yẹn ti ṣílẹ̀kùn wọ́n ti bọ́lẹ̀. So bí mi ṣe wá tanná sí ọ̀kan ẹ̀wọ̀n kó ti pè mí nìkan nu mọ́tò mo wá rí Sienna kan tó park lọ́ọ̀kan. So báwọn yẹn ṣe bọ́lẹ̀ ibi tí mo já wọn lẹ́sì ìyànà tó gbà yẹn torí ọ̀nà ṣọ́ọ̀bù wọn náà nìyẹn. So ìyànà yẹn lè náà wá gbé mọ́tò mi tí mo park sí láti lè wo nǹkan tó. So onídísù kan wà ń bẹ̀ mo wá béèrè lọ́wọ́ onídísù yẹn pé àwọn ta ló wà lọ́ọ̀kan yẹn ìyẹn ní wọn ò mọ̀. So mo wá kò pẹ́ bọ́ ṣe tanná nìyẹn bí touch mẹ́rin láti ọ̀kan tí omi mọ ẹni tó wà ń bẹ̀ bóyá ọlọ́pàá ni àbọ̀wọ̀n amrọ̀bà. So mo ní láti kọ́kọ́ èmi dẹ̀ ti ilẹ̀kùn tèmi tì èmi ò mọ̀ pé àwọn tí mo jálẹ̀ lẹ́yìn wọn ti ilẹ̀kùn ẹ̀yìn dáadáa èmi kọ́ tẹ remote mo fi tilẹ̀kùn mi. So mo yẹ wọ inú gbó nìyẹn láti lè lọ cut out padà bọ́tà. So mo wá ń fẹsẹ̀ rìn bọ̀ ibi tí mo gbé mọ́tò gbà yẹn mo wá ń fẹsẹ̀ rìn bọ̀ padà. So ìgbà tí máa fi dé ọ̀dọ̀ wọn àwọn guys kan tó máa ń ṣe ọmọ takú bí àwọn boys àwọn area boys àdúgbò pé àwọn ta ni wá ní àwọn ọlọ́pàá ni ó dà pé Ọbalẹ́ndé ló ti wá wá wò pé àwọn ọ̀gá mi ni ó wà ń bẹ̀. So bí mo ṣe déwájú wọn nìyẹn. So bí mo ṣe máa déwájú wọn báyìí wọ́n ti ṣí ilẹ̀kùn mọ́tò wọ́n ti ṣí boot wọ́n ti ṣí mo lè débẹ̀ báyìí pé èmi mo ní mọ́tò gbàrà wọ́n bẹ̀rẹ̀ sí ní náà mi wọ́n mú mi wá síwájú area commander. So mo wá sọ pé area commander pé this is my car. Wọ́n ní you can never tell me why did you run inside the bush. Mo ní I was scared, I don't know, maybe there is armed robber or police, I don't know. So kò pẹ́ náà ni DP Ọbalẹ́ndé náà yọjú sí ibẹ̀ nítorí ó dà pé gbogbo wọn jọ wá sí ìta ni. So ìbẹ̀mú tí wọ́n ń gbọ́n pé bóyá ní wọ́n armed robbery wà ní express. Èmi dẹ̀ ní mi ò mọ anything. Ibi tí mo jókòó sí tí mo ti ń ṣe fàájì mi ló ti pè mí jẹ́jẹ́ pé kí wá rescue àwọn. So wọn ṣàgbọ́ àti ẹni get mo rescue yẹn àti àwọn bíi 10 customers tó wà nínú ṣọ́ọ̀bù yẹn gbogbo wọn pátápátá ló tún kó ní ọjọ́ yẹn including the guy tó ń ta diesel nítorí ìgbà tó lọ bèrè lọ́wọ́ ní diesel yẹn pé ta ló ní mọ́tò ìyẹn kọ́kọ́ deny pé òun mọ ẹni tó ní mọ́tò. So láti bẹ̀ ṣá wọ́n ṣe kó gbogbo wa lọ sí Ọbalẹ́ndé nìyẹn. So láti bẹ̀ àwọn yẹn ṣá Mr. Jonathan yẹn wá lọ́jọ́ kejì ìyẹn náà sọ ó ní òun lòun pè mí wọ́n ṣáà ní I'm the one robbing highway kí ni mo ní mi ò ṣe rí ìran mi ò ṣe rí kí ni mo fẹ́ ṣe pẹ̀lú armed robber. Mo máa ń ṣiṣẹ́ nǹkan kan kí n ṣe armed robber máa ṣe yahoo sì fẹ́ jọ̀wọ́ ju armed robber lọ. Armed robber is either do or kí ni wọ́n máa pààyàn ni. So ibẹ̀ ṣá ló ti gbé mi lọ sí ilé láti lè lọ kó àwọn ìbọn tí mo máa ń lò àwọn ìbọn tí mo rà káàkiri. So ibẹ̀ ló ti rí àwọn fìlà kọ̀ọ̀kan tí mo lò torí kò sí mi ò lè purọ́ ní tó bá ń ṣe summit wọn ní Ìjẹ̀bú Òde which is 4 days ló máa fi ń ṣe yan wọn àyè. Mo jẹ́ footballer tí máa ń play fún wọn. So tí bá ti lọ gbá bọ̀ bẹ́ẹ̀ yẹn so máa ra àwọn tag wọn àwọn kọ̀ọ̀kan wọn. That's it. Ìgbà tí wọn náà mọ̀ pé iṣẹ́ tó ń ṣe ó lòdì sí òfin ayé nǹkan kan bẹ́ẹ̀ kí ló tí wò ìjọ kó filẹ̀ kó sọ kó ṣe tàbí kó lọ relance tàbí kó ti sọ fún àwọn ọlọ́pàá pé òun ṣe kó mẹ́bàá tẹ́lẹ̀ o pẹ̀lú bọ́tò òun ò lẹ́kẹ̀ẹ́ pẹ̀lú iṣẹ́ tó òun ṣe o kó ló dé tó lè ṣe bẹ́ẹ̀. Ó nígbà kan tí a lọ sádùúgbò kan pẹ̀lú ọ̀gá Sulian tó jẹ́ state commandant sínsìn. Àdúgbò wo nìyẹn? Ìlú Ìdọ́wà is very close to Ọ̀sọ̀sà. Ìlú Ìdọ́wà yẹn náà ẹyẹ ló níbẹ̀. So tó close sí Kòròdú side. Yes.
so lẹ́yìn ìgbà tí a kúrò ńbẹ̀ àwọn guys ẹyẹ tí wọ́n mọ̀ mí bẹ́ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní lọ máa torí ọ̀dọ̀ babaláwo ni a lọ lọ́jọ́ yẹn ìyẹn lọ̀gá wa yẹn gbé wa lọ so àwọn yẹn bẹ̀rẹ̀ sí ní parapulate kiri pé bíbo lọ ti gbé kinní wá kinní kan ìgbà kan so ìgbà yẹn ni ọ̀gá mi yẹn get to know pé mò ń ṣẹgbẹ́ ó dẹ̀ pè mí mo dẹ̀ ṣàlàyé láti head to toe bí storyline yẹn ṣe jẹ́ fún wọn so àtìgbà yẹn ṣá mo dẹ̀ ní pé mi ò pé the only thing I always do is to just to play football for them that's all. Okay. Kí ni o wá fẹ́ kí ìjọba ṣe? Ṣé àwọn family ti mọ̀ pé o ti wà níbí? Gbogbo family mi ti mọ̀ pé mo wà níbí bá àwọn náà ti try best. Kí ló wá fẹ́ kí ìjọba ṣe fún ẹ? Mo mọ̀ pé mo ti am not mi ò ní ẹ̀tọ́ láti lo arm ìjọba ràn mí lọ́wọ́ èmi náà ti kọ́gbọ́n mi ìjọba bá lè ràn mí lọ́wọ́ gbogbo ẹ̀ ti fílẹ̀ fọlọ́run but mi ò jalè kò dẹ̀ ń rọ̀bù. Ọlọ́run á ràn ẹ́ lọ́wọ́. Àmín. Kí lorúkọ ẹ lẹ́ẹ̀kan sí? Owonikoko Hakeem John. Owonikoko Hakeem John. Ṣé? Ẹ káàbọ̀ sí ìkànnì Hajiyara Malifa TV. Ẹ subscribe sí ìkànnì yìí, ẹ hàn notification button kẹ́ lè láǹfààní àti gbádùn wa síwájú sí i. Àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí.